أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. صل وسلم رب دوامي جل وعلا بكتاب نور سيدنا المصطفى محمد والألواسى بأجمعين. مولانا شيخ آدم عبد الله الإلوري babalagigi Sheikh Adam babalagigi Sheikh Adam babalagigi Adam babalagigi Sheikh Adam babalagigi ya Rabbana ya Ilahi Ọlọ́run ikfili Sheikh Ìlọrin ولك أبي صالحين في سمرة المرسلين آدم في سمرة المرسلين مما رأى أبا تعالى كبيوسي أبا أباي فرجا فاوى إلوري الفاوى الشيخ وداما بابا والشيخ وداما باني كاوان ما ياري bani kawa mawa yari. Bismillah kul wala bismillahirrahmanirrahim kul wallahu ahad wallahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Baba wa Fadhil Sheikh Alhaj Abdurrazzaq Abdurrahman Al-Thaqafi Al-Iwi Omaki Adam baba albarika baba tó jẹ́ adan kama baba ta tare sorire tó jẹ́ kéw níbi te yẹn ti rí kéw gidi lò tó jẹ́ kí ó níbi tí èyàn tí dá ọlọ́mà yàtọ̀ sí ìtàn rẹ̀ ní jẹ́. Mọ́lára Sheikh Abdurrazzaq Abdurrahman Al-Thaqafi Al-Iwi àkọ́kọ́ alága aṣọ̀kan mùsùlùmí fúnlẹ̀ wà tàgbègbè ẹ̀ Sheikh Abdurrazzaq Abdurrahman ọmọ Adam ọlọ́mbá ní foríjì àwọn alifọ́ ọlọ́mbá ní foríjì àfáwà bàbá wa Mahalli Adédìméjì arúwẹ̀rẹ̀ kí ọlọ́mbá ní sàforíjì fún àwọn afáwà àgbánú lé amí ọlọ́mbá ní foríjì wọn àwọn afáwánú lè mọ́rù bàbá Musakirai bàbá Yágbéyájú gbogbo wọn pátá bàbá Abdulatif àtòkú mùsùlùmí. Bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim kul wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. mo wá dá kíkí náà padà sára bàbá wa olówó orí wa ọ̀gá wa Habibullah Adam Abdullahi Ali lórí ọkùnrin ọlọ́run ìwọ ló ní kí ilẹ̀ ọmọ wa òṣìní abájí ọ̀sán báyìí tóòrùn tó wọ́n wá ó tó yá ìlú ó túnṣù wá agbára rẹ̀ ni ìkáwọ́ ẹ̀ lọ́wà ìṣọ́wọ́ ọlọ́run ọlọ́mbáni sí fún mọ̀dírù mọ́ríkàsì àbúwọ́ ọlọ́run ọlọ́mbáni sí fún mọ̀dírù mọ́ríkàsì gígùn ẹ̀mí tí ò ní bá òṣì tán tí ò ní bá ìsàn tán ọlọ́mbáni sí fún Habibullah Adam Abdullahi Al-Ilori gbogbo àwọn àlùfáà pátá ní ọgbà mọ́ríkàsì Agége ọlọ́mọdé ọba jẹ fún wọn gbogbo ibi tí mọ́ríkàsì pèsè káàkiri àgbáńlá ọlọ́mọdé ọba jẹ gbogbo ilé kéwú náà tí wọ́n ti ń kọ́yàn tọ́nà tàbí nábì ọlọ́mọdé ọdàrú la ilaha illallah. Bàbá lẹ́ẹ̀kan sí bàbá olówó orí wa Habibul Malayi ọkùnrin ọlọ́run mudiru markaz bí mudiru ọba tí sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ìgbà tá látàmà bá sọ̀rọ̀ masha Allah ìlọ̀rọ̀ tó dé ikú tó yáwọ́ ọlọ́mọdé pa mudiru markaz kí àwọn afáwọ̀ adéwálé tẹ̀lá wọ́n ní amina insha Allah àmín. Ọlọ́run mudiru ní transformer ti gbogbo àwọn àfáàlẹ̀ yóò bá ní a fi rí náà àti sàlàfíyà àti wàbíyà nítorí òpèrà rẹ̀ ń kálùkù wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni kí wọ́n àgbà ti mudiru rọ́ ni wọ́n àlè máa wo fídíò mudiru mú ọba wù kí ní a fẹ́ sọ. Ọlọ́run alákàndá owó ọjà àmàtí gbayé ná Habibullah Adam Abdullahi Al-Ilori ọlọ́jẹ́ kẹ́mi mudiru mọ́ríkàsì ó kù fún wa nínú owó ní àlàáfíà wà náà tàjọ máa pátá ọlọ́run máa fi wá pa wọ́n lẹ́kún. Bismillahi lilafi bismillahir rahmanir rahim
لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Program tọ̀sún ní kí tó máa bá lọ mú kí gbẹ̀yẹ olólùfẹ́ wa ojú tẹ́ fún tàà fún wúra kò ní fọ́ ọkàn tẹ́ fún bá lọ bá ní kí wọ́n rọ̀ kan náà mú kí àfá wa Sheikh wa Jakmal Atayese ọmọ bàbá Lágége. Sheikh Jakmal Atayese ọmọ bàbá Lágége mú kí yín o ẹ kú ìrìn àjò sílé ńlá. Bàbá wa Jakmal lọ ṣe àbẹ̀wò sí orírun mímọ́ ayé mọ̀ ilé Sheikh Adam ayé Sheikh Adam Lágége ibi tó kálukú tí ń tana mímọ̀ àti tiẹ̀ ẹni tí ó jẹ́ márìkàsí fẹ́ jẹ́ márìkàsí bí ó jẹ́ márìkàsí ò lè rọ́nà lọ ọkà tíra márìkàsí olùsí gbogbo tí ń jẹ́ márìkàsí fílẹ̀ ìlú kálukú yín lò márìkàsí ayé ọlọ́mọdé dàrú. Bàbá wa Sheikh wa Jakmal Atayese bàbá wa lọ lè ṣàbẹ̀wò sí bàbá wa olówó orí wa Habibullah Adam Abdali lórí bàbá tó dilé mú mùdírù márìkàsí fúnra wọn láàyè ara wọn ìkànnì wọn tí mùdírù ọba jẹ́ nǹkan ni ọmọ tó bá jẹ́ ọmọ lẹ̀fùlẹ́fù ọmọ tẹ́ bá fi ṣe khalifa sírú àyè nìyọ́ yọ́ọ̀lẹ̀. Bàbá wa Sheikh wa Jakmal ẹkú rìn ẹkú àbẹ̀wò àlùbáríkà tẹ́ lọ ṣe sáàyè àlùbáríkà ẹkú sí ọlọ́run tẹ́ ń jẹ́ fún afáyín ìrètí ń bẹ́ẹ̀ àtàwọn àti ọlọ́run ní fi dùn wá. Bàbá mi Abdul Qadir onílé márùn mú kí alfa wa wọn fàlú tí mú kí gbogbo yín tẹ́ lọ lè ṣe àbẹ̀wò sílé ńlá. Allahu akbar Allahu akbar alhamdulillahi rabbil alamin. Sheikh wa Jakmal àti bàbá wa onílé márùn pẹ̀lú àfá wa wọn fàlú tí wọ́n wọ ní ọgbà Agége àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìkan ńláńlá mẹ́ta wọ́n débẹ̀ báyìí social media sí mi ọlọ́run níjọ́ bàjẹ́. Mo kí àfá wa Jakmal pé ẹkú rìn láti ẹ̀tẹ́ lọ sábẹ̀wò sílé yín. Sheikh wa Jakmal Atayese kò ní dàrú fún yín kò sí ní fẹ́ dàrú fún yín. Sheikh wa Jakmal Atayese kò ní bàjẹ́ fún yín kò sí ní fẹ́ bàjẹ́. Mo wá kí àwọn àlùfáà wa kan ní àwọn àfáà wa gbogbo gbàrú mo ti jẹ wọn kí máa kí wọn. Sheikh wa Abdul Wahab Kutijifu Allahu akbar yóò bá ní ọjọ́ orí pẹ́ aṣèrè gbàgbé. Sheikh wa Abu Kutijifu wọ́n ṣe dáadáa sí àkíkọ̀ tẹ́ bá ń gbọ́ àkíkọ̀ lọ́tún tẹ́ ń gbọ́ àkíkọ̀ lósì tí ń dún albarka ọlọ́run albarka Sheikh Adam albarka Habibullah Adam Abdali lórí albarka bá mi ó lè márùn albarka àfáà wa Kutijifu ni àfáà wa Kutijifu náà kò ní rẹ̀ kò sí ní fẹ́ rẹ̀ yìí ọlá gbogbo àwọn ẹni ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah. Mọ̀dìkàsí làwà ìwúsì ni wá omi tá a bá dà sí ilé la kì í mọ́ la ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ pé wọ́n lè máa yín ọ̀n tako mufti ìlú nìkan orí yín ti dàrú ẹ ti ya wèrè. Olúwa ní inú àwọn àná màá ọlọ́ni kulil haqqa anábì ní ẹ máa sòótọ́ walau kana murra ọba nkoro. Inú àdìsí ní anábì ní inna sidqa òdodo tuma aninatun kí máa fi hàn lọ́kàn balẹ̀ ni wal kasibu ṣùgbọ́n irọ́ ribatun àwáwí ni òdodo làwọ́ dì mú dára tá a sì máa sọ. Program tọ̀sán yìí mo kí àwọn afáwà àgbà kùdìtì masha Allah ọba albarka wa alaikumus salam ìmọ̀ káwọn afáwà ti wọlé tọ̀wá Sheikh wa àgbà Kutijifu ọlọ́run níjọ́ bàjẹ́ ọláwọn ẹni ọlọ́run wala la hawla wala quwwata illa billah. Program tọ̀sán mo pè ní ọmọ àparò yẹra fún rábítà ọmọ àparò yẹra fún rábítà. Alfáwà tó jẹ́ ìmáàmù àgbà fún ìlú kan ní Nàìjíríà yìí. Islam fẹ́ ká mọ́ dúró dédé gbogbo rábítà pàwọ́pọ̀ wọ́n yan mufti ilẹ̀ Yorùbá kẹ́nìkan wá sọ yí pé òun náà sì ń bẹnu rábítà ó tó wá sí ìlú kan nípínlẹ̀ Ọ̀ṣun àbí ká ní ìlú tí mo ti ń sọ̀rọ̀ yìí nígbà wá débẹ̀ ó wá ní mufti tẹ́ èèyàn nílùú gangan ní original. Ó ní mufti tí wọ́n yàn nílùú yìí ó ní original ó sì ń bẹ pẹ̀lú rábítà tí ń já sí pé gbogbo mufti tí gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní Ìwó ní Ẹdẹ ní Èjìgbò ní Ọ̀ṣun ní Ilé Ifẹ̀ ní gbogbo bí tí Yorùbá pé sí bàbá wọn tí wọ́n wá parapọ̀ tí wọ́n yẹn nìkan kọ́ máa jẹ́ mufti fún gbogbo tí ń jẹ́ ilẹ̀ bìládù Yorùbá. Ó fi hàn wípé mo kí àwọn afáwà Kutijifu jazakumullahu khairan ó fi hàn pé táàfà náà ń sọ ní wípé àwọn bàbá yẹ wọn àmọ́ tí wọ́n ń ṣe
ẹgbà ẹ̀rọ gbàgbé o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ní Muhammad ta kalẹ̀ kan Ànábì ní inna sídíkọ̀ òdodo túmọ̀ àníyàn tún ìmọ̀ fìyàn lọ́kàn balẹ̀ ni wàlkẹ́sìbù ṣùgbọ́n irọ́ rí ìbátan àwáwí ni tẹ́bá wọnú báìbù wọ́n ní olódodo yóò ní àyà bí kìnìún tọ́ bá ti dúró tọ́lọ́run dáadáa kò sí nǹkan tí ó sì ọ́ béèyàn yín mú imú ní ọpa béèyàn bínú yóò bíkú ni béèyàn lò ní tí àrọ̀ fẹ́ sàṣíọ tí àná ní ọpa béèyàn wọ̀ tó yẹ fi ọlọ́run fẹ́ mú àkọ́bí ẹ̀rọ ọlọ́run ó mú ìwọ́sá dùn tọba tó ní ọ́ Ànábì ní iná sídíkọ̀ òdodo tùmọ̀ àní iná tó yí máa fi ẹ̀rọ kan balẹ̀ wàlì kẹ́sìbù ṣùgbọ́n irọ́ rí ìbátan àwáwí ni gbogbo àwọn àbáwá nínú rábítà nílùú kọ̀ọ̀kan ìmáàmù wọ́n sara wọn jọ lábẹ́ àkóso ọlọ́run lára Mùlánà Sheikh Adam Abdullahi Al-Ilori àwọn afẹ́ni báyìí ní mufti ilẹ̀ Yorùbá ẹnìkan wá lóun wà nínú ìgbìmọ̀ rábítà yẹn òun wá wá sílùú tá a wà yìí ọ wá ní mufti tí gbogbo àwọn àbá rábítà yẹn ọfẹnu sáta rẹ̀ ọ wá ní eléyìí gangan ní mufti original ẹ dákun ṣé Islam náà sì nìyẹn ìmáàmù lú yẹn ṣé ń tíṣẹ̀ rí àsọ̀rọ̀ ń sọ yẹ ló wá ní yá ayọ́ alladhina amanu mo kẹ gbẹ̀yìn onígbàgbọ́ òdodo taqullaha ìpáyọ̀ ọlọ́run haqqa tuqatihi ní pípáyà tààrà wala tamutunna illa wa antum muslimun ẹgbọ́ jáde kó láyé àfikà ẹgbẹ́ tó jẹ́kẹ́rẹ́ tó jùpá yẹn fún gbọ́lọ́run bá gbọ́ yóò bá ní a kìí fi ọmọ ẹyẹ sábẹ́ yóò bá wọ́n ní àìfọ ọmọ ẹyẹ sí abẹ́ káwà máa gbé ọkà ẹni bá ti mọ̀ wípé ìlànà rọ́bítà kò tẹ́hùn lọ́rùn kó yẹra kúrò nínú rábítà ọmọ àparò ọlọ́wà ní rábítà wá yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá ọwá délùgbò míì ọwá ní rábítà tó ń bẹ nílùú lóríjínà ó fi hàn yí pé èyí tí gbogbo rábítà yẹn ní kò kìí ṣe original ọmọ àparò mọ́fọ́lọ́mìyọ yẹra fún rọ́bítà tó bá ti di pé rọ́bítà yẹ àwọn tí a kúrò àwọn jọ́mbé àwọn tí wọ́n lákìídà ní àkídà tí wọ́n tàn lè yí ọya bísmìláì yẹra fún wọn àwọn tí wọ́n bẹ̀ yẹ wọn ní kí ni ṣẹ̀rí àwò òdó dáadáa wọ́n gba dókítọ̀ torí ẹnu mí ìfọ́nú oúnjẹ yẹ dókítọ̀ wo ni Muhammadu gbà sallallahu alaihi wasallam pòfẹ́sọ̀ wo ni àwọn Abubakar gbà táàmù tara wa jẹ àníkẹ́ wá ọlọ́run kẹ́ mọ ọlọ́run ajágan ìmáàmù wo dókítọ̀ ìmáàmù ẹdẹ dókítọ̀ ìmáàmù ẹgbà dókítọ̀ ìmáàmù ológun dókítọ̀ wọ́n tó wà ń pùsẹ̀ mùsùlùmí àti ẹ̀rí làákàí ìmáàmù Èjìgbò dókítọ̀ ìmáàmù kíní dókítọ̀ ìmáàmù Ọ̀yọ́ bàdí alhamdulillah àwọn tó kàwé dáadáa àwọn tí wọ́n kí ó dáadáa àwọn tí wọ́n ti kíní ẹ̀hún àwọn tó ti gba dókítọ̀ àwọn tí wọ́n nínú Islam lónìí àwọn dókítọ̀ Nàìjíríà ìmáàmù subhanallah mo kí wòlí ọlọ́run Sheikh Yahya Jibungbekun Al-Markazi ọmọ àbáláyé gẹ̀ jazakumullahu khairan ẹ̀yàní ìmáàmù wo dókítọ̀ ni ìmáàmù ẹdẹ dókítọ̀ ni ìmáàmù gbígbà ìlébù dókítọ̀ ni bàbá wálé kíní dókítọ̀ ni kódà ìmáàmù Ọ̀yọ́ ọmọwé ni barista ni Islam tí wọ́n ń da báhùn ṣe ń gbà tí àwọn èèyàn dókítọ̀ ń jẹ ìmáàmù lọ́wọ́ jẹ́ kí Islam wọ́dá àwọn bàbá tí wọ́n ṣe ìmáàmù bọ̀ lánàá ẹ wo bó ṣe dáa ẹ wo bó ṣe dán ẹ wo bó ṣe dùn gbogbo ẹni tó bá ti mọ̀ pé ìṣesí rábítà ọ̀tẹ́hùn lọ́rùn ọmọ àparò láti Ògbómọ̀ṣọ́ yẹra fún rábítà tó bá ti mọ̀ wí wọ́n máa parò tó bá ti mọ̀ wí pé ìṣesí rábítà ọba ètò gbé lọ́wọ́ mu yẹra fún rábítà ẹ̀sẹ̀ pé kẹ́nìkan rẹ̀ pé nígbàtà gbogbo àwọn àbátọ́ bẹ́lẹ̀ Yorùbá nígbàtà àwọn tí wọ́n wá ìyẹn nìkan ní mufti gbogbo ilẹ̀ Yorùbá ìwọ́ wá délùú tá wà wá ní mufti tí àyà yẹn kìnnìkan ní mufti elékẹ̀kẹ́ lóríjìnà àwọn sọ bàbá wa mudir markaz Habibullah Adam Abdullahi Ilori number one nínú àfánlẹ̀ Yorùbá Habibullah Adam bọ́ọ̀ bá gbà bẹ́ẹ̀ yọ́dá bọ́ọ̀ bá gbà bẹ́ẹ̀ irú ní òbí ọkú kù sí tó fẹ́ sí mudir wa ní ọyá ǹdílẹ̀ wọ́n dákọ̀ ọmọ àparò ó sì dìde àwọn kan bá ń jáde ẹ̀yẹ wọ́n máa pán ìmáàmù lé ìmáàmù lú ní ẹ̀yẹ wọ́n máa pa lé ìlú lọ́wọ́ aṣojú ẹja máa sòótọ́ ọ̀rọ̀ ọwà náà rọ́bítọ̀ ẹjọ́kọ̀ mítìn ètò kálùkù bá jẹ́ agbèsíbì kan àti pé tí bàbá bá pè ọmọ rẹ̀ ó lè pè náà tọmọ kí tí àfà bá pè ọmọ kí o rẹ̀ ibi táwọn tọmọ kí o bá rí kó tó ó lè pè náà ẹlẹ́yìn ara sásí dí àgbòsí ẹjá máa pẹ́ra wálé nígbà tọmọ àparò wà sọ ó ní bí mo ti bá rí tìyín ń pè mufti
tí n bá rí tọ̀hún ìpè mufti kí mufti ọ̀pọ̀ dáadáa nílẹ̀ Yorùbá kí mufti ọ̀pọ̀ yẹ àǹfààní yóò ṣe fún wa nínú ẹ̀sìn ẹlẹ́wọ̀n nítumọ̀ kí gbogbo kí àwọn mufti ọ̀pọ̀ bẹ́yẹ gbogbo wọn náà pátápátá ní padà máa pè ní mufti ẹ̀kọ́ kí ní bẹ̀m̀bẹ̀ ọmọ àparò fídíò ìfẹ́ gbogbo pọ̀ ọmọ àparò yẹra fún rábítà àti gbogbo ẹ̀tọ́ wà mọ̀ pé ìlànà táwọn ẹ̀sán rábítà ń tọ̀ kò tẹ́hun lọ́rùn mọ́ wùlẹ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run wà ní rábítà ó sì lọ páyọ̀ ọlọ́run oní tó ké olóyí ó sì ń ṣe kútùbà lórí mímbàrí àwọn dìdìrìn àdínì àwọn náà sì ń tẹ̀lé ẹ ká jọ bẹ̀rù ọlọ́run ọba tó ní wà ẹni tó wà nínú rábítà tí rábítà ìyẹn mufti fún gbogbo ilẹ̀ Yorùbá tó wá débì kan tó ní ìtìlú gangan lóríjínà títí túmọ̀ sí pé èyí tí rábítà yẹn kìí sí oríjínà kó onú rábítà ń gbà náà ọmọ àparò yẹra fún rábítà o nítorí pé Yorùbá ní a kìí fi ọmọ ẹyẹ sábẹ́ káwa máa gbin ọkà ẹni tí lànà tí wọ́n sí rábítà ọba ìtẹ́lọ́rùn kó onú rábítà ó kálùkù wá náà kàn tara wá jẹ ni mo rí àwọn fídíò kan tẹ́nìkan ṣe láti bẹ́yà láti ìlú àwọn ọmọ àparò náà ni ó sá bẹ̀rẹ̀ sí ní sàwọ́sí àwọn ọ̀rọ̀ ẹ̀yà máa pọ́nra wa lé ìmáàmù lúmọ̀ ní ìmáà sí kìíní ìṣẹ́ tọ́lọ́wọ̀n ọgbà fún ìṣẹ́ tí ọ̀jẹ́ nǹkan nítorí pé mùdírù mọ́ríkà ti pàṣẹ pé ọya ìdélẹ̀ nǹkan báyìí tó ṣe kí ló bí tí a bá ti gbóhùn mùdírù báyìí inú máa bí yín ni ẹgbà fọlọ́hùn ìgbà fọ́rọ̀ lára mùdírù ni ó yẹ kí ẹni sinmi gbogbo wàhálà tó kálẹ̀ kọrẹ̀ sí èmi nígbà èmi ẹbí subhanallah ẹni tó wà nínú tó jẹ́ mú fi tẹ́lẹ̀ ẹbọ́sùn yìí náà ni wọ́n ti yàn ó sì kúrò lọ́sùn ọbọ́sọ́yọ̀ ó rí rábítà pé náà a máa sọ fún wa pé tí n bá rí tọ̀hún ìpè mufti tí n bá rí tí ìpè ní mufti nítorí kígbà tó ní sọ̀rọ̀ òun lọ́rọ̀ àwọn lọ́wọ́ ẹgbọ́rọ̀ adarí ẹ̀sìn nìyí irú ọmọ àparò yẹn kọ̀ yẹlẹ́ tí ń jẹ máa mú adarí ìjọ ló yẹ kó jẹ tí ó máa hánà pé ìwọ́tọ̀ bá dúró ọwọ́ náà ìwọ́tọ̀ bá bẹ̀rẹ̀ ọwọ́ náà ìwọ́tọ̀ bá jókòó ọwọ́ náà ìwọ́tọ̀ bá wúkọ́ kẹ̀ọ̀ ọwọ́ náà ìwọ́tọ̀ bá rẹ̀rìn ọwọ́ náà ipò tọ́lọ́run fi sínú ṣùgbọ́n yàrá àlú ọlọ́run ti yàn fún yín náà ó ti yàn fún yín náà ẹ wá sọ fún un kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀tọ́ wọn kún fẹ́ dúró ti rábítà kú dúró ti rọ́bítọ̀ àmọ́ kéèyàn dúró ti rọ́bítọ̀ kó tó máa ṣe nǹkan má sì mí gbọ́ mùsùlùmí lè bá mùsùlùmí ṣe àmọ́ láti débì kankan sọ pé eléyìí gẹ́gẹ́ ni òríjínà mufti láti tún máa fẹnu àtẹ́kan mufti tí àwọn rọ́bítọ̀ yàn ọmọ àparò tí ìlànà rọ́bítọ̀ bá ti tí ọlọ́run mufti tí rọ́bítà yàn tó bá pé kọ̀ bá tí ọlọ́run ní tó fi máa ní tí ń bá rí lè ìpè mufti tí ń bá rí tọ̀hún ìpè mufti ọmọ àparò yẹra fún rọ́bítà kọ́dí asbáha subhi lè fi àìnẹ́yìn ilẹ̀ ti máa fẹ́ntú lójú méjì tí ó fi sọ̀rọ̀ nítorí pé farasul ilmi olórí ìmọ̀ takiwa Allahi oníkéyàn páyọ ọlọ́run wà lẹ́yìn sábì áyùkọ́ alákọ́dẹ̀rọ̀ òstà kìí sí kéyàn jẹ́ rárí iná èyàn fi jẹ́ lèyàn fi jẹ́ ní jẹ́ páyọ ọlọ́run anábì Muhammad sallallahu anábì sì ní jẹ́ olórí tí wọ́n bá yọ tí wọ́n bá ti wáyọ̀ ní òfin ilẹ̀ gbogbo àwọn àfáà àti bẹ́lẹ̀ yóò bá ní apá wọ́pọ̀ ní ẹyẹn Sheikh Abdulrazak ní mufti gbogbo ilẹ̀ yóò bá lẹ́yìn àwọn adúnbì kan pé wọ́n yàn léyìn lórí èyàn léyàn lórí ṣé bá jọ kípa níbi ní amọ́sàbùsí ni ìfẹ̀kí fídíò gbẹ́dàkùn ọmọ àparò yẹra fún rábítọ̀ tó bá ti mọ̀ yí pé gbogbo tí ń ṣe nínú rọ́bítọ̀ kò tí ọlọ́run ó ṣọ́ra fílẹ̀ mẹ́sẹ̀jì mọ́ pàṣì nìyẹn ẹni bọ́rọ̀ tí mo ń sọ yìí ẹni tó bá nílà aká ẹ̀ yóò yé ṣùgbọ́n tó bá gbọ́ dáadáa tó gbọ́ tó ní kẹsí gbọ́ àfáà ló nílà aká ẹ̀ ẹlòmíì kí ó tó fọ́nà ó ti yé ọmọ àparò yẹra fún rábítà tó bá ti mọ̀ pèsè sí rábítọ̀ tí ọlọ́run kúnbẹ̀ àìfi ẹ̀yẹ sábẹ́ ká máa gbé ka ẹni bá fẹ́ dúró ti rọ́bítọ̀ kó dúró ti rọ́bítọ̀ ẹni tó bá sì mọ̀ pé rọ́bítà yẹn ìgbà tí wọ́n fún wọn lẹ̀ ẹni bá wá ṣe dá àpàdé ọlọ́run ẹni tó bá tún ṣe dáadáa kejì àpàdé ọlọ́run ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo kálùkù tí fojú àbùsí wò wọ́n pàṣẹ òjìdí máàmù ìlú wọ́n ní kó dìde ìgbéraga nìyẹn wọ́n rí ìlúfin nìyẹn ta rí ìlúfin káàfọ́ pàṣẹ fọmọ akérè kí ló bá rí ń bẹ̀ káàfọ́ pé ọmọ akérè kí ló bá rí ń bẹ̀ inú mítì ni a wà nígbà fídíò yẹn ti bóde wọ́n kálùkù sọ lé lórí ni àwọn kéèyàn máa fojú wò pé
tí wọ́n ṣe yẹ wọ́n nílùú fi o fídíò táwa ń ṣe yìí ẹni tó bá nílà aká ẹni kọ́ máa wà kíkọ́ ẹni tó bá ti gọ̀ kò ní ìdíkọ́ wà kíkọ́ ó ti yé àwọn tó rí pé ẹlòmíì nílẹ̀ yóò báyìí pápájọ nílùú táwa yìí ìjọ ní ẹgbẹ́ sórí wọ́n fọ́nú ọlọ́run má ṣe èmi àti ẹlẹ́ni tí wọ́n dákẹ́rù náà rábítà ni wọ́n yan ipò láàrin ara wọn kí làbúrò mọ́ dákẹ́rù táwa lù táwa yìí ojú ó sì mọ̀ tí ń fẹ́ lómi ẹ̀ sì mọ̀ lórí tí ò ní nísùmọ̀ ọba wa lọ́yàn o ọba sí láṣẹ ìlú bọ́lẹ́dẹ̀ tẹ́lẹ̀ ọba ń bẹ kí lórí búkú tó kálùkù bá kiri ẹlẹ́bí àmà ní pé àwọn fídí tẹ́sẹ̀ rọ́bìsì ní orí ẹgbàrú kí ló tẹ́lẹ̀ sọ̀tọ́rọ̀ anábì ní kúlẹ̀ hakọ̀ máa sọ̀tọ́ wà lọ́kànnà mọ́ra ọmọ àpapọ̀ náà tó wá dé ìlú táwà yìí ó tó wá ní original tí ń bẹ́ẹ̀ ètí rọ́bìtà yìí ṣe fẹ́kì ni ẹ sáṣẹ́ sáàmù yẹn tọ́ẹ̀pọ̀ fẹ́ dúó ti àwọn yìí ẹjọ́ máa hánà bẹ́ẹ̀ sí hánà wáyé yìí tọ́ká sì fẹ́ dúó ti rọ́bìtọ̀ ọmọ àparò yára fún rábìtà tọ́bá sí mọ̀ pé sí rábìtọ̀ tí ọlọ́run ọ̀rọ̀ ìsìlámù ọ̀rọ̀ mímọ̀ ni ìtí ń bẹ́lẹ̀ ní sí wọ́n ti fẹ́ sọ́ di bí ọ̀rọ̀ pé àwọn ẹ̀rìká máa hánà gbogbo àwọn àfáyẹ ẹlẹ́bọ ni wọ́n alákìídá àkídà wo ni yàrá yẹ ẹnìbọdì yín ta ẹjọ́ ayé lójú owó tó yẹ kí mùsùlùmí bí 100 ó fi ṣàǹfààní ń bẹ lọ́wọ́ ẹlòmíì yóò àmọ́ wú lórí òfurufú mo kí ṣe Abdulrasaq Abdulrahman àfáwà bàbá alùbáríkà bàbá wa ṣe Abdulrasaq Abdulrahman níwò tọ́bá ọmọ mẹ́ríkà sàkọ́fà tọ́bá ń lu jìbìtì olórí ibú ọmọ ni tọ́bá ọmọ mẹ́ríkà sàkọ́fà tí ó bà mójútó kí ó tẹ́ pé jìbìtì nílùú kiri ọmọ òfò ni ṣe Abdulrasaq Abdulrahman mo ìfẹ́ gbọ́ ìtí afẹ́ gbọ́ ni pé tí mo gbà lọ́dọ̀ arámà ni lọ wá mà ìmà amọ́dúnwò táà wáyé àwọn tó gbọ́rọ̀ pọ̀jù mẹ́ tí wọ́n bá ti sọ ibi sí láàkẹ́ ìtí ẹ̀rọ tí ọ̀jẹ̀ mọ́ ti wọ́n gbọ́ rọ́bìsì ló ṣe ẹ̀nà ìyáláyé ṣe rọ́bìsì a ní nínú ìwò yẹ mẹ́jà sàbòsí má ìtí ọ̀bára ká ní ọ̀dá ọba kan ọ̀lágbára kó lóun gbé mú sí gbogbo ilẹ̀ yóò bá lórí ibi tàà sọ fún yìí nìyẹn tánínú ẹjẹ́ wá míkọ̀lọ̀ bí dànù kí ló fẹ́ ṣẹlẹ̀ yóò lábò sí wèrè bí wọ́n fẹ́ fa wàhálà náà ọ̀rọ̀ ìwé náà ni ẹnìkan bọ́ sórí prógámù ẹ̀ ọ̀n rọ́bìsì ọ̀n sọ̀rọ̀ ọba kẹlẹ̀ yóò bá ilójúlówó kò tójúlówó àwáṣe fídíò wọ́n jẹ́ àmọ́dà lórí tí ó bá pé alábòsí lọ́pọ̀ lù yìí èyí tó jáde tí sọ pé ọba kan lójúlówó kí ló kà fà ń pa ọba tí bàbá ọ̀ ní ìfẹ́ bá jójúlówó ọba wàhálà àwọn ọba nìyẹn tí bàbá wa láàfin ọba jójúlówó ọba wàhálà àwọn nìyẹn tí wàhálà bá ń bẹ láàrin bàbá olúwo ṣe ọba wa ní olúwo ọba gbogbo wa ní kìí sọ bá àjọkẹ́ ẹbọ́lẹ̀ mẹ́ tí bàbá olúwo bá ní ṣòro pẹ̀lú àwọn ọba kan nílẹ̀ yóò bá ipò àwọn àfáà ní ká máa tó ṣe kèdè ká tó wá máa dá wà lálẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ á sọ lánàá níta ẹ̀sẹ̀ rọ́bìsì ni orí yìí dàrú lọ́kọ̀ọ̀kan èyí alábùsí ẹwọ sọ funfun inú yìí dúdú ọmọ yìí ṣe wèrè ẹni fà ok tí àrí bàbá olúwo bá dárí tí ó bàbá olúwo bá ní ìṣòro kan àbíjà pẹ̀lú àwọn ọmọ ọba ipò tẹ́yìn àfáà wà ní kẹ́ tún wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sẹ̀jì mi ìsọmọ ògidì orí yìí dàrú ọmọ alẹ́ ìdí òrò ní mílíọ̀nù fẹ́ ṣẹlẹ̀ èmi ni máàmù ní bàbá mi ọmọ akẹ́ ádámà ní ẹbọ́lẹ̀ mbẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe wáyé ní káwà náà rí ìlú bolẹ́ ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ bá ọba ń bẹ̀ ìlú bolẹ́ ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ bá àfà ń bẹ̀ ọlọ́run wá pọ́n àfà ọlọ́run pọ́n wọlé ká máa jẹ́lú àfà kí ló dà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí kí ni ti àwa mùsùlùmí wò kí ni tàwa mùsùlùmí wò àwọn àfà wò tá ní sòrò tá bá fẹ́ sọ ìmáàmù tí a yàn yẹ nínú Ọ̀yọ́ ìmáàmù dá kò jáwọn alábòsí kò jáwọn afẹ́ ẹlẹ́bọ ọba wa tó wà lọ́yọ́ ọba gidi nìyẹn ẹ̀yin lámọ̀lẹ́ ọba gidi nìyẹn tí a bá ń ta lórí adélẹ̀ yóò bá tọ́jọ́ mọ̀ dúró ẹ̀yin làwọn gbà bẹ́ẹ̀ ẹ̀yin lójúlówó kì í ṣẹlẹ̀ bọ́hun táwọn olóṣèlú yàn wọ́n ní ìfẹ́ ní bá wí àfáyín fi sọ yẹn tó ní yóò bá burú jẹ́lẹ̀ fà ẹ̀ àwọn mẹ́sẹ̀jì mi orí kan ìyálà yẹ̀ ní bọ́ mi ní yọ̀bọ́ ẹ̀yẹ yóò kálùkọ̀ bọ́lẹ̀ ń bẹ̀ marikasi ní mi tó yá ń yẹ́ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ kọ́dí asibáha subuhi sí àìlẹ́ yìí ẹ tí mo bá sọ ọba tẹ́lọ́rùn nínú yín ẹ mọ́ wò pé ìjìmọ̀ ẹ kórí dànù kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni kọ́kà fà láti mọ́ ta sí Ọọ̀ni Ifẹ̀ pé yìí lọ́ba gidi yìí ìṣọba gidi ṣé ok ọ̀rọ̀ àṣọ̀rọ̀ ẹ Ọọ̀ni Ifẹ̀ yẹ àṣọ̀rọ̀ nífẹ̀ sára kídà nìyẹn sí ara ṣẹ̀ríà nìyẹn ètà ń sọ fún àníwò ní ẹgbẹ́ ẹjá kóndí àbòsí gbogbo ọ̀tọ́ fẹ́ mẹ́sẹ̀jì ní fóònù mi tọ́ bá fẹ́ ka ìlú ọ̀rọ̀ mọ́ tọ́kọ̀ tọ́ bá pé
ọ̀rọ̀ àkíkọ̀ bá ti ń bí ọnú jáwọn olóríire ọmọ olórí ibú ò lè gbọ́mi yé nítorí pé iná sẹ̀rídà olóríire ìlà sẹ̀ídì muhabbabu yóò fẹ́ràn olóríire wátàrọ sẹ̀kíyì àmìlérí ibú ẹ̀dá ìlà sẹ̀kíyì wà lúdà orí náà yóò máa fẹ́ràn àmì ẹjá sòótọ́ ọ̀rọ̀ kéèyàn máa tìwó máa bú gbogbo olùkọ́ kan dáńdáńbá ìfìmá olúwo ó ní àmìlú ìlú fún gbogbo tí ń bẹ́ẹ̀lẹ̀ yóò bá tá ló fún wọn jẹ́ kásàmọ̀ dá wà láàlẹ̀ àwátawá ní tí a ṣe tó ṣe wọ̀dá lẹ́wà ní àfẹ́ràn lú kámọ́dá wà láàlẹ̀ orí yìí ti kú ájọ́ ní ìwó ní ájọ́ wò fúnra wa ní kò sí tọ́fẹ́ ṣẹlẹ̀ ìjà sòtọ́ ọ̀rọ̀ kí ló dé ìlú mà àwọn àfáà ń bẹ nílùú Ọ̀yọ́ àwọn àfáà tí wọ́n pí ọlọ́ngidi wọ́n bẹ nílùú Ọ̀yọ́ alákìlá ń bẹnu wọn níjọ́ làwọn ṣe wòdè bẹ́yẹ ẹ máa jẹ́ ẹjá ṣe jẹ́ ọ̀tọ̀ nígbà tí wọ́n pọ̀ sórí nígbàrí àwọn àtọ́wà alábítà yẹ wọ́n ti kí ní èjì wèrè ẹwà tó ní pẹ́rin ní sàrá àjẹ́rẹ́ olóṣèlú lọ́dọ̀ lárúbáwá ẹwà jọra yín lójú ẹnìkan wà ti bá sọ̀rọ̀ ọ̀tá ẹ̀yọ sọ́kọ́sọ́ fún ta ni bàbá sí bàbá ẹnìkan fóòdù fún mi ni láàkàyè tí mo ń lò ẹnìkan ló fún mi ni mẹ́ríkà ọmọ ádámà ní ọmọ àbùrọ̀láàkì ní mi mẹ́ríkà sí ní mi tó jiná ẹbọ́ lẹ́bẹ̀ kí ló dé ẹni àkọ́kọ́rọ̀ wá sọ̀rọ̀ mọ́ ẹyọ tako àfáwà tálà fáwà wèrè àfá ń bẹ lọ́yọ́ tí wọ́n ní màgidi àwọn àfá ń bẹ Ṣakí tí wọ́n ní màgidi àfá ń bẹ lẹ́dẹ àfá ń bẹ lẹ́dìgbò àfá ń bẹ lọ́ṣogbo gbogbo wọn lẹ́sìn gbà wọ́n kálùkù gbà pé ìlú wo ìlú àwọn àfá ní ìlú mọ̀ ní sí bá àwọn àfá láti rí ní ẹ̀sọ̀ olúwo di ìlú mọ̀ bí wọ́n bá wá pè aláṣáájú tí wọ́n pè aláàfá gbà sékọ̀ yẹ ká máa fi làákẹ́ ìkún ẹni ò lè rí ẹnìkan láti Ṣakí láti Ìjìgbò látẹ̀dẹ kọ́ máa bú àwọn arábítà bẹ́yẹn ẹ̀yẹn wá ń búrá bítà bí ṣe ń bú wọn yẹ àbí tí ń gbá wa fà yẹ ìntàbùkù ọmọ ó sì làwà àwà jáde ẹwà ní àṣẹ rubbish ẹ̀yìn olóòdò burúkú ọlọ́tẹ̀ burúkú ẹgbẹ́ sókòtò ẹwọ́ sọ fún ẹgbẹ́nu sọ́mà jẹ́nà ní ẹgbọ́lẹ̀ bí òsì ẹ sọ fún ọmọ àparò láti ìlú Ògbómọ̀ṣọ́ kó yẹra fún rábítà yẹn sí Abdulrasaq ní mufti ilẹ̀ yóò bá gbogbo ayé lọ fọwọ́ sí ìwọ́ débí ìlú táwà yìí o ní òrìjínà gan ti lú yìí ọ̀tún takò ti rábítà ìpàdé rábítà lẹ́gbẹ́ bẹ́ta yìí o tún lọ bẹ̀ mùdúrù mẹ́kàsí wá ní ìgbé máìkì fún gbogbo rábítà yẹn èèyàn ní mufti ìwọ́ débí kan olóòrìjínà ní ọtakò tiwa ní bàbá sọ pé àyè fi ọmọ ẹyẹ sábẹ́ ká máa gbin ọkà ẹjá sòótọ́ ọ̀rọ̀ ẹjá sòótọ́ kọ̀sẹ́nìkan tí pààyàn láyé lẹ́yìn Ọlọ́run ọlọ́nìkan lọ́ba tí fún ẹ̀dá onígbà lọ́wọ́ ẹ̀dá onífìyàn hàn onífìyàn pamọ́ onípàyàn lẹ́kún onípàyàn lẹ́rìn nǹkankan oníṣẹ́wọ́ ẹ̀mí wó kúrò dáadáa gbogbo àwa àwọ ẹ̀já gbólórí òótọ́ gbogbo ẹni tí ọba ìsìláṣì mọ̀ kí ló ń bí ọ fún àkíkọ̀ ọmọ wulẹ̀ wo àwọn kéèyàn máa halẹ̀ ní tó ṣe ẹ̀rọ bí sí ni àfáàyè tí ń bú ọ ní ìfẹ́ tí ń bú rábítà ṣé tó ń ṣe lọ́dà ẹ̀dínláàká yìí ìwọ́n ti kú òun kólò kan lẹ́nìkan kan máa sọ pé àwọn àfáàwèrè wo ló wí àwọn afáwà láàrin inú tí àwọn afáwà agbọ́lẹ́nu àwọn afáwà tí wọ́n ní bàbá wa kọ́sọ́ níwò bàbá wù lọ́sọ níwò mo rí inú tí àfúnra mi ni kọ́dí asibáhà súnmọ́ ilẹ̀ sí àìlẹ́yìn ọmọ àparò yẹra fún rábítà ọmọ àparò láti ilé Ògbómọ̀ṣọ́ yẹra fún rábítà tó bá fẹ́ bó ti rábítà tó bá sì mọ̀ pé ó fi rábítà alẹ́ fi rábítà alẹ́ ìwé àbúrò mọ́dẹ̀ wà láàmú mú kálùkù lẹ́jọ́ ń kéwú ayọ́ ànáàsù takullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimuna ẹ̀tọ́ ni a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim was-samaa'i dhatil buruj lórí rọ́ àwọn bàbá wọn rábítà ni wọ́n nílẹ̀ Yorùbá ní wọ́n jára rí ẹ̀sìn bẹ̀ ẹni bá ti mọ̀ pé tí rábítà ṣe bá tẹ́hùn lọ́rùn kó fara mọ́ rábítà tó bá sì mọ̀ pé tí rábítà ń ṣe tí ọlọ́run yẹra fún rábítà ìwọ́lọ̀ wà ní rábítà yẹn mú sílẹ̀ Yorùbá ó tún dégbò mí ó tún lónìí kíra àpẹẹrẹ ìpáyọ̀ ọlọ́run dára wọ àparò ọmọ àparò yẹra fún rábítà o rábítà ò ní bàjẹ́ ọmọ àparò láti Ògbómọ̀ṣọ́ yẹra fún rábítà tí wọ́n ń sinú rábítà ọba tí ọlọ́run òríjìnà amúfilẹ̀ Yorùbá iná rábítà ti yànyẹ̀ ṣe Abdulrasaq kò fẹ́ràn lú rẹ̀ ọ̀táàlú ní tààlọ̀táàlú yìí a ní ẹmọ sòtọ́rọ̀
bẹ́ẹ̀ àbáwá níwò ẹ mọ́tò ní fẹ́ gbà bọ́ọ̀hù ẹ̀sùn tọrọ nítorí pé wọ́n súnmọ́ gómìnà wọ́n bá yín wá nǹkan wo inú tíra ṣe Ibrahim ó jẹ́ láàánú ṣe Ibrahim ní gba àwẹ̀ kó wọ́n bá gba àwẹ̀ ayérayé jìyà kó wọ́n bá jẹ̀yà ayérayé kò sẹ́nìkan tó lè fún ìyà láyé lẹ́yìn Ọlọ́run kò sẹ́nìkan tó lè gbà lọ́wọ́ ìyà lẹ́yìn Ọlọ́run ọba Ọlọ́run ní fìyàn hàn oní fìyàn pamọ́ oní máa ń pààyàn lẹ́kún oní máa ń pààyàn lẹ́rìí bó ti ń jẹ́rẹ̀ kúnnú ayé nìkọ̀ọ̀kan wa Ọlọ́run ọba ni mo kún bẹ̀ ọmọ àparò látọ̀gbọ́ mọ̀ sọ tọ́ bá ti mọ̀ pé ìṣesí rábítọ̀ ti Ọlọ́run àlàyé bọ́ọ̀lẹ̀ kún bẹ̀ ọmọ ike tó ní gbéraga wọ́n gba dókítọ̀ wèrè sí dókítọ̀ olùfọ̀ àlìjẹ́ náà ni àwọn kan bú un àwọn tí wọ́n kájú sánáwì lọ wọ́n bú un sọ̀rọ̀ ìmọ̀ owó lọ́mọ gan lórí odò náà ni lórí odò wọ́n mọ̀ sàkídà Islam lọ wájú àwọn lẹ́yìn rábítọ̀ ò ní dàrú Islam ò ní dàrú ayé ò ní dàrú gbogbo ìyàwó atẹ́sẹ̀ tó rábítà kò ní pàjẹ́ fún yín ẹni tó bá ti mọ̀ pé ṣe rábítọ̀ tẹ́hun lọ́rùn kọ́ yẹra ọmọ àparò yẹra fún rábítà o gbogbo ẹ̀yin mọ̀náfìkì láti wò góòsù yẹn ti ṣe rọ́bìsì ní nígbàtẹ́ ìlú àkáì àfáà yìí ti ń bú àwọn ọba ilẹ̀ Yorùbá sí òun òṣè rọ́bìsì àfáà yìí tí ó kàn máa sọ̀rọ̀ bí ẹ̀hànà tí ń bú àwọn kíní sí òun òṣè rọ́bìsì afẹ́kẹ́ ọmọ halẹ̀ tẹ́lẹ̀ kan bá sọ̀rọ̀ sí àfáà wa á lọ gbé ni á pa ni sápàyàn ní ni á gbé ni ọyẹ wọn nà ní èsì máa ń náà yà àṣẹ á máa dùn yàn ìtọ́ ọ̀fẹ́ kí wọ́n ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ lómi ọmọ àparò láti gbé Ògbómọ̀ṣọ́ tó bá ti mọ̀ pé ìsìsí rábítọ̀ tí Ọlọ́run yẹra kó onú rábítà tákùlá ọmọ àparò wọn fẹ́ sí wáàsí fún àyà ilé kàtí fi mú wá sí tí mo fi mú fídíò dúdú pé yáyọ lè sí náà àmọ̀ èyí nígbà gbọdọ̀ tákùlá ọmọ àparò bẹ̀rù Ọlọ́run akọ̀tùkọ́ ti wala tamutunna illa wa antum muslimun rábítà ni ó darí gbogbo ilẹ̀ Yorùbá yọ̀rọ̀ ìsìlámù ẹ̀ tó bá ti wá mọ̀ pé ìsìsí rábítà yẹn mi lẹ́kẹ̀ẹ́ wọn lákìídà ń bẹ́ẹ̀ ọmọ ńgbọ̀ tó bá ti mọ̀ kí wọ́n lákìídà pẹ̀yẹ kọ́ lọ ọbẹ̀ ó dé lùwò oní mufti bẹ̀rẹ̀ òjìlá ó tó ń bẹnu rábítà anáyàn mufti ibu lọ wà gan ọmọ àparò tó bá ti mọ̀ pé ìṣesí rábítà kò tí Ọlọ́run ọmọ àparò láti ìlú Ògbómọ̀ṣọ́ jọ mọ́fọ́lọ́mbì ọ yẹra fún rábítà gbogbo ẹ̀yà alábòsí àdínì láti ìlú Ìwó tí mo wáyé ẹ̀yàn lè má gbósù pọ̀ wọ́n bínú èmi ìbínú èèyàn o èmi ṣe kété èèyàn ṣùgbọ́n òtọ́ la máa sọ ọba kò lágbára láti máa là ní gbogbo ọba lọ́wọ́ bọ́ba kan bá jọba àgbà tọ́lọ́run bá pọ́nlé yóò fi tàwọn yòókù ṣe Ọlọ́run òye sọba alábòsí ìwọ máa parọ́ láti lóògùn máa sọ yìí òun náà tó wá délù táwa tó wá ní òrìjínà mufti ìwò gangan lọ́wọ́ ọmọ àparò alábòsí yọ ọwá ní nígbà tí nǹkan lé oníràn lọ́wọ́ sàrà náà ni ọpa yín ẹ̀dàkùn bẹ́ẹ̀ lólùfẹ́ wa ara òní wà ní mọ̀nira ẹ bá mi lẹ́kẹ̀ẹ́ bá ń ṣí àyè dáadáa èèyàn bá ní akújó kùsàájú wa àrùgbó wa lò ojú tá a fi ń wọra wa kò ní fọ́ ọkàn tẹ́ fi ń bá ìbàjọ́ ní wọnú ọ̀kan náà àtàwọn àti ànífẹ́kún ló gbà ànífẹ́sẹ̀ ló gbà bàbá wa ọ̀gá wa olówó orí wa habibila Adam Abdullahi Ìlọrí ọlọ́njẹ́ ní ogun Sheikh wa Jakmal mọ́rípẹ́dọ̀ Ọlọ́run bàbá ṣe fídíò lánàá kọ́ni ni wọ́n dẹ̀ ṣàdúrà fún mi dára Sheikh Jakmal ẹni ṣubú ara òní ní ẹni mọ̀nira àtàwọn àti àmọ̀tẹ̀ wájú la ilaha illallah mọ́ á fẹ́ pa òun Yorùbá kan wọ́n ní iṣu Yorùbá ní iṣu bíbẹ báyìí kí wọn ọ̀bẹ ìdọ̀bá lè jò kí gbónúgbónú gbogbo àdáwọlé mi àti yíyọ̀ sí dáadáa ẹni bá ní akúyò kù sáájú wa ẹ̀tọ́ bá pẹ́ fílẹ̀ òun fẹ́ mú wa bó fẹ́ tafa burúkú wa dédé tó bá lò sí wa ọlọ́run fi bí léèrè ara nùgbẹ́ bá ń lẹ́ẹ̀kẹ́ o salamu alaykum wa rahmatullahi.